ẹ̀lẹ́ ń bẹ ni o gbogbo ẹ̀yin ọmọ Ifẹ̀ pátá gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ ò dáyé Ifẹ̀ ò yè lágbo nbí ojúmọ́ tí ń mọ́ bá gbogbo wa Olúfẹ̀ ẹ̀lẹ́ Ilé Ifẹ̀ làkàndá kọrí sí àbú ọ̀tẹ́ni ọmọ Olúfẹ̀ Ọ̀ọ̀ni ọmọ wa ti ń lo kin fọ́ba Ìpẹ́ Ọ̀ọ̀ni ẹ̀rù jẹjẹ ọmọ Olúfẹ̀ ò yè lágbo ojúra bẹ́sà ọmọ ojú tó lé gẹ́ngẹ́ ń rìn lọ́wọ́ ń lọ ìlákòókò ọmọ ọlọ́wọ́ ẹ̀dán àkókò rẹ̀ kòròkòrò tí ń bẹ nífẹ̀ẹ́ àkejì ọmọ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè a kì í dọ̀bálẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Òtẹ́nì bó o dúró kí wọ́n nífẹ̀ẹ́ Òtábẹ́rẹ́ ẹbọ ni wọ́n fi ró wọn ṣe mi dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè mi kí wọ́n nífẹ̀ẹ́ mo sì tábẹ́rẹ́ ìwúwẹ̀ mi ń wọ̀ wẹ́sẹ̀ ìwúwẹ̀ mi ń wọ̀ wẹ́ kankan ìwúwẹ̀ mi kọ̀ wẹ̀ mí ládé ń gún gẹ́gẹ́ ọmọ òjò polongo wúwo ọmọ òkúta pẹ̀tẹ̀ akọlà mọ́sẹ̀jẹ̀ onígbòǹgbò ọ̀nà tó dira rẹ̀ lábà pẹ́pẹ́pẹ́ ọmọ atẹ́ni ojó ọmọ orí ni ńọ̀wẹ́ ńọ̀wẹ́sẹ́ ọrùn ni ńọ̀wẹ́ ńọ̀wẹ́ kankan adé orí rẹ̀ ò lóye adé ńláńlá ládé ọba adé òrùrú la gbà fáláàfin òrùrú ọmọ ajá tẹ́yàngìyàngì ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan ò tarara ọmọ olódò tọ̀sán wéréke tọ́dẹ́ ìkùlé ọ̀sìnlẹ̀ tọ́dà bàtà tọ́dẹ́ ìkùlé ọ̀sìnlẹ̀ ó dókun oníkẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ bù mọ́ abàbàjọ́ ọ̀gbọ́dọ̀ bù wẹ́sẹ̀ sọ̀bọ̀rọ̀ bo nílà nínú jẹ́ ní ó mú mi odò náà gbẹ àṣẹ mẹ́rìndínlógún lolúfẹ̀ ń kàn ẹ̀sán inú ìjẹ́ òde bí mo bá torí oníkẹ́kẹ́ kú wọn á wí pé kú arẹwà ló pògo èmi ò ní torí onípẹ́rẹ́ ìṣẹ́kú abìlà mẹ́rìndínlógún onípẹ́rẹ́ ìṣẹ́ abìlà lógìdó kẹrúkẹrú abìlà lálẹ́nu gàmbàrí onílà yàgbà àbú ọ̀tẹ́ni Olúfẹ̀ ní làkún ọba ló ní sẹ́sẹ́ fún bàbá mi wọn alàpàlàdò èèyàn apàlàdò ènìyàn ní múlẹ̀ Olúfẹ̀ wù mí yán káfárí apá kan dákan sí ní múlẹ̀ bàbá wọn súnmọ́ lọ ọmọ olóòsà kan òòsà kan bí wọ́n gbádìẹ wọn amórí rẹ̀ relé wọn amẹ́sẹ̀ lọ bọ̀ọ̀sà òun mẹ́sàn-án ní gbẹ̀nífẹ̀ tó boyè fọ́ọ̀ni sẹ́sẹ́ fún boyè fọ́ọ̀ni ìkúnlẹ̀ ràmùràmù ó boyè fọ́ọ̀ni aṣọ funfun ní gẹ́nẹ́gẹ́ ó boyè fọ́ọ̀ni èèpà òrìṣà ó boyè fọ́ọ̀ni ìyẹn rúgúdú boyè fọ́ọ̀ni àjà boyè fọ́ọ̀ni ìlàrí boyè fọ́ọ̀ni tìfìtìpa òbí boyè fọ́ọ̀ni adìẹ boyè fọ́ọ̀ni ọmọ wa ti ń lo kẹ́ ń fọ́ba ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ ẹ̀bùn níyà olóòṣà ìbọ̀lọ́ ń jẹ́ ara àgbọ̀nrínsẹ̀gì àrí tó ti lé òrùlú wá ọmọ ajàtẹ̀sùn ọmọ òjé balẹ̀ ó dún kẹ́rẹ́kẹ́ ọ̀pá òṣòro balẹ̀ ó mọ̀ worowóró bí agogo òrùlú mo níyọ̀mọ̀ jàtẹ́ mo ilé po ńlẹ̀ mọ̀ jẹ́ láǹfunfun mo gbọ́ kẹ̀jẹ́ ilé mo gbọ́ kẹ̀jẹ́ òde mo mẹ́gbàá lọ́wọ́ mo ní ń lọ rèé wòran ààfin fọwọ́ òjé nà mí àbùké fọwọ́ gbọgbọgbọ gbá mi lẹ́nu ọmọ kémi ṣòwò àdé kí wọ́n ṣòwò àdé ta ni ó ṣòwò àdé tí ò ní sojú rètérètè balù fún adé ará ìlàwẹ̀ ọmọ òsàkan tí ń bẹ nípẹ̀kun òpópó ilé tí sẹ́sẹ́ fún rẹ̀ ń wọlé gẹ́rẹ́gẹ́ sọ̀bọ̀rọ̀ bo nílà nínú jẹ́ èmi ni ń wà fìlà kíláàsì ọmọ onítẹ̀ ojo àbú ọ̀tẹ́ni ọmọ Olúfẹ̀ Oyè lágbo gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ pátápátá oríkì Olúfẹ̀ nìyí o láti ẹnu àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ má gbàgbé èdè àti àṣà Yorùbá ò gbọdọ̀ parun ìjà gbìyànjú láti gbé e lárugẹ tẹnitẹni èkìsà lọ́la tàn láìkí péjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ sọ̀scribe sí YouTube channel mi ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan tí ẹ fẹ́ bá mi sọ bẹ́ẹ̀ mo oríkì orílẹ̀ yín jinlẹ̀ ẹ wá fẹ́ kí àkàndá ó gbé jáde ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun àjò àṣẹ o.